ṣé ẹ rí àwọn nǹkan tí mo fẹ́ mẹ́nubà yìí òun ni àwọn mùsùlùmí ni wọ́n máa ń lò láti fi ṣe àtakò sínú ẹ̀sìn wa. Kí ni nǹkan tó fà á tàbí kí ni nǹkan tí àwọn ará bíbá yìí tí wọ́n rò kí wọ́n tó máa ṣe àtakò sí wa. Ṣé àwọn ẹlẹ́gbẹ́ wa tó kù nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wa yìí ṣé wọn ò ní máa ní àwa ìjọ kérúbù sẹ́ráfù àwa ni à ń kó ìkòkúkò mọ́ wọn lára láti ọ̀dọ̀ àwọn mùsùlùmí? Kí ló fà á tí mo fi sọ ọ̀rọ̀ yìí? À ń gbọ́wọ́ èkuru kó tán nínú àwo. Àwọn olórin kérúbù sẹ́ráfù wa àwọn ni wọ́n tún ń gbọ́n ọwọ́ wọn sí. Àní kí Toyib Mighty kó dẹ́kun àti máa pe èdèkedè, kó dẹ́kun àti máa sọ̀sọ́kúsọ, kó dẹ́kun láti máa pèpèkúpè sínú orin. Ohun tí ènìyàn kò bá mọ̀ ṣó yẹ kéèyàn máa sọ. Gẹ́gẹ́ bí a ti gbọ́ àti gẹ́gẹ́ bí a ti mọ̀, ẹ̀sìn ìgbàgbọ́ ó ti wà síwájú ẹ̀sìn mùsùlùmí tí a lè sọ pé Islam. Ohun tí Jésù kọ́ wa láti máa ṣe, ìjẹ́ nínú ẹ̀kọ́ tí Jésù kọ́ wa yẹn ṣéèrú àwọn èdèkedè yìí ṣó wà níbẹ̀? Ọmọlẹ́yìn Jésù Kristi ni wá, ìwà rẹ̀ là ń lò, ọ̀rọ̀ tútù tá a gbọ́ lẹ́nu Jésù nípasẹ̀ ohun tí ìwé mímọ́ kọ ohun là ń kà. Ìjẹ́ ṣé ọ̀nà tí Jésù tí ó fi ẹsẹ̀ wa lé ṣóhun náà ni a sì ń tọ̀? Ṣé àwọn mùsùlùmí ò ní máa sọ wípé, ṣé àwọn ò sọ wípé ẹ̀sìn Islam nìkan òun lẹ̀sìn tọ́lọ́hun ni kó wà, tàbí òun nìkan lẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn òdodo? Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí ló dé tí àwọn kìrìsìtẹ́nì kan máa ní Allahu Akbar, bísímìláì, àwọn kan àtẹ̀tù wa máa kọ́ nínú orin, kéwú la ó fi wọlé, kéwú la ó fi wọlé, ilé ológo, ilé aláyọ̀, kéwú la ó fi wọlé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, ibẹ̀ gọ́gọ́ náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà. Ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa, kẹ́sì tan notification button yín sílẹ̀, nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa share, kẹ́sì bá wa comment sábẹ́ àwọn fọ́nrán wa yìí. Ojú tẹ́ fún wa kò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Béèyàn bá máa hùwà tàbí sọ̀rọ̀, ènìyàn gbọ́dọ̀ rò ó dáadáa pé ìwà tí mo fẹ́ wù yìí tàbí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé kò ní implicate mi tàbí ọ̀pọ̀ ènìyàn. Àwọn àgbà nílẹ̀ Yorùbá wọ́n á ní ẹni máa mọbi tí ọ̀rọ̀ máa kú sí, ọ̀tá àwọn ọlọ́rọ̀ ni. A ní láti gbógun ti àwọn tí wọ́n ń kókòkúkò mọ́ wa lára nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wa látara inú ẹ̀sìn mìíràn. Nínú fọ́nrán mi tí mo ṣe kọjá, mo ní ẹ jẹ́ ká kọ́kọ́ yọ èérún igi tó wà lójú wa ná ká tó máa yọ ti arákùnrin wa. Gẹ́gẹ́ bí Bíbélì mímọ́ bó ṣe sọ fún wa pé ìwọ ṣe kọ́kọ́ yọ èérún igi ojú ẹ ná kó tó máa yọ ti ọmọlàkejì ẹ. Ṣé ẹ rí àwọn nǹkan tí mo fẹ́ mẹ́nubà yìí?
òun ni àwọn mùsùlùmí ni wọ́n máa ń lò láti fi ṣe àtakò sínú ẹ̀sìn wa. Ṣùgbọ́n ní àwọn ìgbà míì a máa ń sábà rò lọ síbẹ̀, a máa ń sábà wò pé ká pe àkíyèsí wa síbẹ̀ pé kí ni nǹkan tó fà á, tàbí kí ni nǹkan tí àwọn ará bíbá yìí tí wọ́n rò kí wọ́n tó máa ṣe àtakò sí wa. Láàárín àwa kìrìsìtẹ́nì, láàárín àwa onígbàgbọ́ kákàkiri gbogbo àgbáńláyé, mo rò yí pé ṣé àwọn kìrìsìtẹ́nì tó kù wa, ẹ mọ̀ pé nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wa oríṣiríṣi ìjọ ni ó wà. Kérúbù wà, sẹ̀lẹ̀ wà, Church of the Lord wà, àwọn the Apostolic Church wà, àwọn Anglican wà, àwọn Africa wà. Ṣùgbọ́n nǹkan tó kó gbogbo wa papọ̀ òun ni Jésù Kristi, tá a lè sọ wípé onígbàgbọ́ ni wá. Mo wá wò ó sọ́tún, mo rò sósì pé ṣé àwọn ẹlẹ́gbẹ́ wa tó kù nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wa yìí, ṣé wọn ò ní máa ní àwa ìjọ Kérúbù Séráfù, àwa ni à ń kó ìkòkúkò mọ́ wọn lára láti ọ̀dọ̀ àwọn mùsùlùmí. Kí ló fà á tí mo fi sọ ọ̀rọ̀ yìí? Àwa tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì wa, àwa tí à ń gbìyànjú tá à ń ṣe ìlàkàkà pé ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí kò gbọ́dọ̀ bàjẹ́, kò gbọ́dọ̀ di ìsọ̀rọ̀ òdì sí. Ẹ jẹ́ ká wá wo nǹkan kan, ẹ jẹ́ ká gbọ́ nǹkan kan. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah tajambi. Olè ara àlì kìkìjà múra bẹ́ẹ̀ ni ẹ̀sìn ìbìlì wúrà tajambi. Kí ni ti Allahu Akbar lẹ́nu àwọn olórin Kérúbù àti Séráfù pẹ̀lú àwọn aláṣọ funfun mìíràn tí wọ́n yí wa ká, tí wọ́n ti ń kọ́ àṣà yẹn? Kí ni túmọ̀ Allahu Akbar nínú orin? Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n máa pòwe kan, òwe yẹn sì máa ń dùnnú mi ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n mo lérò pé òwe yẹn ló bá irú àkókò ìmú. Báwo ni wọ́n ṣe ń pa òwe yẹn? Wọ́n ń pa òwe yẹn báyìí wípé à ń gbọ́wọ́ èkuru kó tán nínú àwo. Àwọn olórin Kérúbù Séráfù wa, àwọn ni wọ́n tún ń gbọ́n ọwọ́ wọn sí. Àní kí Toyib Mighty kó dẹ́kun àti máa pe èdèkedè, kó dẹ́kun àti máa sọ̀sọ́kúsọ, kó dẹ́kun láti máa pèpèkúpè sínú orin. Ohun tí ènìyàn kò bá mọ̀ ṣó yẹ kéèyàn máa sọ, èdè tí ènìyàn kò bá gbọ́ ṣó yẹ kéèyàn kó máa wí lẹ́nu. Nígbà tí a ti ń sọ yẹn fún Toyib Mighty, tá a tẹ̀ ti pé olùṣọ́ àgùntàn Ọládélé Israel tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ Global Genesis Global Parish nílùú Èkó pé ẹ bá wa pé Toyib Mighty kó yé èdèkedè sọ nínú orin mọ́. Èdè tí ó sọ yẹn ìjẹ́ ṣógbọ́. Òun ni àwárí àwọn ẹlòmíì tí wọ́n dàgbà ju Toyib Mighty lọ, tí a lérò pé ó yẹ kí làákàyè orí wọn kó pé dáadáa ju ti Toyib Mighty lọ. Wọ́n wá wọ live streaming studio, wọ́n bẹ̀rẹ̀ sí ní pe Allahu Akbar. Nígbà tí ọkùnrin pe Allahu Akbar tán, tóbìnrin máa wọlé pẹ̀lú ẹ̀, ó wọlé pẹ̀lú bísímìláì làmọ́nì ìrọ̀yìnmi. Ọkùnrin alákọ̀ọ́kọ́ bẹ Allahu Akbar. Òun ni mo ṣe wá rò ó pé ṣé èdèkedè tí àwọn ẹni yìí tí wọ́n ń sọ yìí ṣó ní ìtumọ̀ ṣá? Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tó rínú mi, ó wá jẹ́ kí n wá bá fọ́nrán eléyìí tí evangelist Noah Àìsíkẹ̀ tí wọ́n ṣe, tí wọ́n ní obìnrin kan béèrè lọ́wọ́ wọn pé kí ni ìtumọ̀ jà, tàbí kó sọ pé Élíwà kúkù tàbí Élíjà. Mo wá rí tí evangelist ṣàlàyé bẹ́ẹ̀ pé
kò sí nǹkan tó ń jẹ́ nǹkan báyìí ohun tí a ò gbọ́ lẹ́nu Jésù Kristi, ohun tí a ò rí tí Jésù Kristi tó ṣe. Ǹjẹ́ tó tọ́ sí àwa tí wọ́n ń pè lọ́mọlẹ́yìn Jésù Kristi láti máa ṣe? Àbí a gbọ́ pé Jésù Kristi Olúwa wa ó pe Allahu Akbar rè mele tàṣé kó máa ní bísímìláì àmọ́ nírọ̀ mi. Ṣé orúkọ màláìkà, orúkọ àwọn áńgẹ́lì kan, òun la fẹ́ pẹ̀lú eléyìí tí àwọn kan wọṣọ kérúbù, tí wọ́n wọṣọ séráfù sọ́rùn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pe àwọn èdè báyìí? Nǹkan tó wá jẹ́ kí wọ́n á jáde gangan lélẹ́yìí. Ṣé àwọn mùsùlùmí ò ní máa sọ wípé, ṣé àwọn ò sọ wípé ẹ̀sìn Islam nìkan òun lẹ̀sìn tọ́lọ́hun ni kó wà, tàbí òun nìkan lẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn òdodo? Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí ló dé tí àwọn kìrìsìtẹ́nì kan máa ní Allahu Akbar, bísímìláì, àwọn kan àtẹ̀tù wa máa kọ́ nínú orin, kéwú la ó fi wọlé, kéwú la ó fi wọlé, ilé ológo ilé aláyọ̀, kéwú la ó fi wọlé. Tí wọ́n fẹ́ sọ fún wa wípé ẹni tí ò bá gbọ́ kéwú, ẹni tí ò bá mọ kéwú kò ní dí ọ̀run rere, ibi tí Jésù Kristi tó ti lọ tẹ́lẹ̀ dè wá lọ́wọ́ ọ̀tún Olódùmarè. Àbí kí ni nǹkan tí wọ́n ń gbìyànjú láti sọ gangan lápá abẹ yẹn? Gẹ́gẹ́ bí a ti gbọ́ àti gẹ́gẹ́ bí a ti mọ̀, ẹ̀sìn ìgbàgbọ́ ó ti wà síwájú ẹ̀sìn mùsùlùmí tí a lè sọ pé Islam. Ohun tí Jésù kọ́ wa láti máa ṣe, ìjẹ́ nínú ẹ̀kọ́ tí Jésù kọ́ wa yẹn, ṣéèrú àwọn èdèkedè yìí ṣó wà níbẹ̀? Ọmọlẹ́yìn Jésù Kristi ni wá, ìwà rẹ̀ là ń lò, ọ̀rọ̀ tútù tá a gbọ́ lẹ́nu Jésù nípasẹ̀ ohun tí ìwé mímọ́ kọ, ohun là ń kà. Ìjẹ́ ṣé ọ̀nà tí Jésù tí ó fi ẹsẹ̀ wa lé, ṣóhun náà ni a sì ń tọ̀? Gbogbo rẹ̀ ń bàjẹ́ láti ọ̀dọ̀ àwa kérúbù séráfù. Àwọn olórí wa sì ń wò láì ṣe òtítọ́ kankan. Ọ̀rọ̀ yẹn òun ló fẹ́ jẹ́ kí èmi àti evangelist Noah Isike ká kọlura wa ní ọjọ́sí, tí mo fi wá ṣàlàyé ẹ̀ fún wọn pé ohun tẹ́ ẹ̀ ṣe dà, ohun tẹ́ ẹ̀ ṣe tọ̀. Ìjẹ́ tí ọ̀rọ̀ bá délẹ̀, ṣé àwọn olórí wa tí wọ́n máa dúró lẹ́yìn yín? Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa ni wọ́n mọ òtítọ́, ṣùgbọ́n tí òtítọ́ tó ní wọ́n ní ara láti ṣe. Nínú ìjọ Kristẹni, àwọn ẹ̀yà, àwọn ìjọ tó wà níbẹ̀, tabaníkàkà ní 1 2 3 4 5 6 7 8 9 10, wọ́n á fẹ́ tó 30 tàbí kí wọ́n jù bẹ́ẹ̀ lọ. Èwo nínú wọn ló hùwà ìbàjẹ́ tú àwa kérúbù séráfù? Èwo nínú ìsọ̀rí àwọn ìjọ tí a ní nínú ẹ̀sìn Kristẹni yìí, èwo ló hùwà àìṣòótọ́ tó àwa Kristẹni? Evangelist Noah Isike, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ jẹ́ ká jọ gbógun ti àwọn tí wọ́n hùwà bàjẹ́ nínú ẹ̀sìn Kristẹni wa yìí, pàápàá jùlọ àwa kérúbù séráfù, àwa ìjọ aláṣọ funfun. Ẹ má jẹ́ kí a máa bá wọn fi ọwọ́ bò ó. Táwọn kan bá sọ wípé àti ṣòtítọ́ àti ṣòdodo ó nira fún wọn, ẹ má jẹ́ kó nira fún àwa láti ṣe o. Mo dẹ̀ nígbàgbọ́, mo sì mọ̀ wípé ẹ̀yin ò bẹ̀rù. Àwọn kan máa bẹ̀rẹ̀, mi ìfẹ́ jẹ́ kó pa mí fún ọmọ mi, kò sígbà tí má kú ò ní kú. Àdúrà tá máa gbà ní wípé kọ́lọ́run ọba kó má fi wá sílẹ̀ fún ayé láti mú. Ẹ̀yin yẹn wá, ẹ bá pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko. Aṣọ funfun ni àwọ̀, aṣọ àlàláwọ̀
lágbára ọlọ́run ọba ayé òní bá wa ta epo sí òkodoro ọ̀rọ̀ ní mídíà èrè o.